A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyòsé ti dá ẹ̀sùn tí àwọn kan ń gbé pòyì ẹnu nù wípé òun ń gbèrò àti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC bí ó ti ní ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lòun jẹ́. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán Channels tí ó wáyé lánàá ni Fáyòsé ti ní bí ó tilẹ̀ jẹ́ wípé ní gbangba lòun ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu nígbà ìdìbò ààrẹ ọdún 2023, èyí kò túmọ̀ sí wípé òun ti darapọ̀ mọ́ APC. Ó ṣe àpèjúwe Tinubu ní adarí ẹni ọ̀wọ̀ pàápàá jùlọ láti ẹkùn gúúsù ìwọ̀ oòrùn, ṣùgbọ́n tẹnumọ́ wípé ìṣe òun sí PDP kò yingin. Fáyòsé ní kìí ṣòní ni ìṣòro PDP ti bẹ̀rẹ̀, òun kìí ṣe ọmọ ẹgbẹ́ APC, òun kò sì lè di ọmọ ẹgbẹ́ APC láíláí. Ọ̀rọ̀ Fáyòsé yìí ń wáyé láàrin rògbòdìyàn pípààrọ̀ ẹgbẹ́ tó ń lọ láàrin ẹgbẹ́ PDP tí ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára àárín wọn níbi tí a ti rí àwọn gómìnà àti aṣòfin tí ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ APC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti fi ìdùnnú rẹ̀ hàn lórí ọ̀nà tí iṣẹ́ ń bá tẹ̀síwájú àti irúfẹ́ ojúlówó iṣẹ́ tó ń lọ ní ojúnà márosẹ̀ Èkó sí Ṣàgámù sí Ìjẹ̀bú-Òde tó fi dé Benin pẹ̀lú àtúnṣe ojúnà Èkó sí Ìbàdàn bí wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ ní iṣẹ́ ìgbàlódé tuntun ìjọba àpapọ̀ ní Nàìjíríà. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìdàgbàsókè yìí, Mínísítà fún Iṣẹ́ Òde David Umahi tí ó darí ikọ̀ tí ó lọ ṣe àbẹ̀wò sí ìpele kìíní àti ìpele kejì iṣẹ́ àkànṣe tí iléeṣẹ́ agbaṣẹ́ṣe China yanjú ní agbaṣẹ́ṣe ti parí 8.1 kìlómítà carriage kan ojúnà Ṣàgámù bí wọ́n ti ń ṣiṣẹ́ kárakára àti parí rẹ̀ kí àkókò tó ní ìparí ọdún yìí. Mínísítà tẹnumọ́ wípé iṣẹ́ àkànṣe yìí kìí ṣe iṣẹ́ lásán ṣùgbọ́n iṣẹ́ tí yóò lálòpẹ́ fún ó kéré tán 100 ọdún. Bí ó ti darí àjọ alámòjútó iṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn kí wọ́n rí i dájú wípé wọ́n ń tètè ń ṣí ojúnà yìí sílẹ̀ nípele lẹ́yìn ọjọ́ 21 tí iṣẹ́ rẹ̀ bá parí láti mú ìrọ̀rùn bá lílọ bíbọ̀ ọkọ̀. Lórí ẹwà ojúnà, mínísítà ní márosẹ̀ yóò ní iná tó ń lo agbára oòrùn solar-powered street lights, CCTV surveillance, ibi ìgbọ̀nsẹ̀, ilé ìwòsàn clinics, security post, ilé oúnjẹ ìgbàlódé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kano ti dá ẹ̀wọ̀n ọdún 8 fún akọ́nimọ̀ọ́gbá kan Hayatu Muhammad láìsí àǹfààní fún owó ìtanràn lórí ẹ̀sùn wípé ó ṣe ẹ̀ṣẹ̀ ìbálòpọ̀ sódómì tako ọmọdé agbábọ́ọ̀lù kan. Adájọ́ Musa Dahiru Muhammad ni ó gbé ìdájọ́ yìí kalẹ̀ lánàá fún Muhammad tó ń gbé ní Sanka ní ìjọba ìbílẹ̀ Dala bí ó ti ní ẹ̀ẹ̀mejì ní akọ́nimọ̀ọ́gbá ti ṣe ẹ̀ṣẹ̀ yìí ní agbègbè ọ̀tọ̀ọ̀tọ̀. Ó kọ́kọ́ bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn, ṣùgbọ́n láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ ní agbẹjọ́rò fún ìjọba Ibrahim Arif Garba ṣe pé ẹlẹ́rìí 5 láti tako olùjẹ́jọ́. Níbi àwíjàre ni olùjẹ́jọ́ ti pe ara rẹ̀ ní ẹlẹ́rìí ara rẹ̀. Lẹ́yìn àgbéyẹ̀wò gbogbo ẹ̀rí iwájú adájọ́ ni ó fìdí ẹ̀ múlẹ̀ wípé lótìítọ́ ni olùjẹ́jọ́ ṣe ẹ̀ṣẹ̀ tí wọ́n fi kàn án kí ó tó rán lọ ẹ̀wọ̀n ọdún 4 fún ọ̀kọ̀ọ̀kan àwọn tí ó ṣẹ̀ sí bẹ̀rẹ̀ láti ọjọ́ tí wọ́n gbé ìdájọ́ kalẹ̀. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Bayelsa náà rán arábìnrin kan Maridni Omokhri ẹni ọdún 29 láti ìpínlẹ̀ Delta lọ ẹ̀wọ̀n ọdún 7 lórí ẹ̀sùn wípé ó ń fi ọmọ ṣòwò ẹrú. Bákan náà ni yóò san owó ìtanràn mílíọ̀nù kan náírà látàrí wípé ó ń kó àwọn ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge lọ ilẹ̀ òkèèrè fún òwò nàbì. Níbi ìgbẹ́jọ́ àná tí àjọ alámòjútó ẹ̀sùn ìfọmọṣòwò ẹrú NAPTIP gbé wá ilé-ẹjọ́ ni adájọ́ Doris Adokeme ti fìdí ẹ̀ múlẹ̀ wípé olùjẹ́jọ́ jẹ̀bi gbogbo ẹ̀sùn nítorí ìfọmọṣòwò jẹ́ ẹ̀sùn tí ó ní agbára tó ń ní ipa burúkú lára orílẹ̀-èdè láwùjọ àgbáyé. Nígbà tí ó ń fèsì sí ìdájọ́, adelé adarí àjọ NAPTIP ní ìpínlẹ̀ Bayelsa
Fadéwàrà Tìmẹ́bì-Òwèrì tí Charles Emomotimi ṣaṣojú ní èyí yóò ṣe àpẹẹrẹ wípé ìpínlẹ̀ Bayelsa kò sí fún ìwà ìfọmọṣòwò ẹrú bí ó ti rọ àwọn òbí àti alágbàtọ́ kí wọ́n ṣe àfisùn sí ẹ̀ka wọn tàbí iléeṣẹ́ agbófinró tí ó bá wà nítòsí bí wọ́n bá kófìrí irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress NLC ti kọ̀rọ̀ ojú sí òfin ìjọba àpapọ̀ tí ó dá lórí kò síṣẹ́ kò sówó no work no pay. Bí ó ti ní ìgbésẹ̀ yìí kan náà ni ẹgbẹ́ òṣìṣẹ́ ifásitì ASUU náà dúró lé lórí kò sówó kò síṣẹ́. Ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Joe Ajaero ni ó ṣe àfihàn yìí lánàá níbi ó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn àbẹ̀wò rẹ̀ sí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti ní Mvosi ìjọba ìbílẹ̀ Gúúsù Isiala Ngwa. Nínú àtẹ̀jáde ìjọba àpapọ̀ ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2025 tí mínísítà fún ètò ẹ̀kọ́ Dr. Tunji Alausa bu ọwọ́ lù ni wọ́n ti darí gbogbo gíwá iléèwé gíga ìjọba àpapọ̀ jákèjádò orílẹ̀-èdè kí wọ́n fi òfin kò síṣẹ́ kò sówó múlẹ̀ tako àwọn ọmọ ẹgbẹ́ ASUU tí wọ́n ń gùnlé ìyanṣẹ́lódì lọ́wọ́lọ́wọ́. Ajaero ní kò ṣeé gbọ́ kí ìjọba máa retí iṣẹ́ àṣekára lọ́dọ̀ òṣìṣẹ́ tí kò rí àjẹmọ́nú gbà bí ó ti ṣe àpèjúwe ìwà ìjọba ní ti aláìnítara. Gẹ́gẹ́ bí àlàyé Ajaero, láti ọdún 2009 ni wọ́n ti jọ ń fẹnukò lórí àdéhùn ṣùgbọ́n tí ìjọba kọ̀ àti ṣíkà àdéhùn. Èyí ló yọrí sí ìyanṣẹ́lódì àti oríṣiríṣi ìgbésẹ̀ ìfẹ̀hónúhàn ní gbogbo ẹ̀ka. Ohun tí ó fa èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni àìsí owó, èsì rẹ̀ sì ni àìsíṣẹ́. Ajaero wá gba ìjọba àpapọ̀ nímọ̀ràn kí wọ́n wá ọ̀nà àti yanjú gbogbo ìṣòro yálà tí wọ́n fi ń wá àti fìyà jẹ àwọn òṣìṣẹ́. Ó ní ọjọ́ Ajé ní gbogbo ẹgbẹ́ ní ẹ̀ka yìí yóò ní ìpàdé láti fi mọ èsì tí wọ́n fún ìjọba àpapọ̀. Ó ní kò sí orílẹ̀-èdè tí ó lè ní ìdàgbàsókè láì ró ẹ̀ka ètò ẹ̀kọ́ lágbára. Ìdúkokò àti máa san owó oṣù àwọn òṣìṣẹ́ ti ń mú ìrẹ̀wẹ̀sì bá òṣìṣẹ́. Ìdí nìyí tí ọ̀pọ̀ fi ń wá ọ̀nà àti fi orílẹ̀-èdè sílẹ̀ láti wá ibi ilẹ̀ gbé tẹ́jú lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Zamfara ti fi ẹ̀sùn kan gómìnà Dauda Lawal Dare wípé ó kọ̀ àti san owó àwọn òṣìṣẹ́ ìjọba fún oṣù mẹ́jọ bí wọ́n ti ṣe àpèjúwe èyí ní ìwà ìkà tí ó kọjá ìṣèjọba. Nínú àtẹ̀jáde àná ni akọ̀wé ẹgbẹ́ Muhammad Ibrahim Marafa ti ní ìgbésẹ̀ gómìnà ń dá ìṣẹ́ sílẹ̀ fún àwọn òṣìṣẹ́ àti mọ̀lẹ́bí wọn. Ó ní ọ̀pọ̀ ìdílé ni wọn kò lè rí ọwọ́ mú lọ ẹnu tí wọ́n ń lé ọmọ wọn kúrò nílé ìwé. Èyí kì í ṣe àdárí, ìwà ìkà gbáà ni èyí jẹ́. Báwo ni gómìnà ṣe máa kọ̀ àti san owó fún àwọn òṣìṣẹ́ ní owó tí wọ́n ṣiṣẹ́ fún oṣù mẹ́jọ? Kàkà kí ó tún bójú àánú wò wọ́n, níṣe ni ó dà wọ́n sí ojú pópó. Bákan náà ni wọ́n sọ̀rọ̀ lórí àìní ètò fún ìlera àti ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ bí wọ́n ti ń ké sí àjọ òṣìṣẹ́, ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kí wọ́n bá wọn dá sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore ti bẹ̀rẹ̀ ìkórajọ fún ìfẹ̀hónúhàn oníwọ́ọ́rọ́wọ́ tako àhámọ́ tí wọ́n fi adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu sí. Adarí IPOB tó ń kojú ẹ̀sùn àdàlúrú ní ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ni ó ti wà ní àtìmọ́lé láti ìgbà tí wọ́n ti dá a padà sí Nàìjíríà láti Kenya nínú oṣù kẹfà ọdún 2021 ní ọ̀nà tí ó dá awuyewuye sílẹ̀. Ìbẹ̀rẹ̀ oṣù yìí ni Sowore kéde èròǹgbà rẹ̀ àti darí ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè ní 20 oṣù kẹwàá láti fi gba ìyọ̀ǹda Kanu kúrò ní àtìmọ́lé. Sowore ní òun yóò gbé ìkùnsínú tí òun ní pẹ̀lú àwọn olóṣèlú sẹ́gbẹ̀ẹ́ kan fún ìdí kan bí ó ti ké sí gbogbo olóṣèlú tàbí ẹnikẹ́ni tí ó bá lẹ́rìí ọkàn láti gúúsù ìlà oòrùn tí ó fẹ́ kí wọ́n yọ̀ǹda Kanu. Sowore ní àsìkò àti gbé ìgbésẹ̀ ti tó kí gbogbo wọn jọ tò lọ sí ilé agbára. Gbogbo gómìnà, sínétọ̀, ọmọ ilé ìgbìmọ̀, ọba, oníṣègùn, Eze, ọmọ ilẹ̀ Ìgbò àti gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n bá ní ìgbàgbọ́ nínú ìyọ̀ǹda Kanu kí wọ́n jáde wá kọjá ọ̀rọ̀ ẹnu lásán.
òun yóò darí ìwọ́de oníwọ́rọ́wọ́ gẹ́gẹ́ bí ó ti ṣe àfihàn rẹ̀ ní ọjọ́ 7 oṣù kẹwàá. Sowore ké sí àwọn olóṣèlú láti ẹkùn gúúsù ìlà-oòrùn títí kan Peter Obi láti darapọ̀ mọ́ ìfẹ̀hónúhàn. Ó ní gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ Kìrìsìtẹ́nì lè mọ̀ nípa odi Jẹ́ríkò. Nígbà tí wọ́n fẹ́ bì í wó ní àṣẹ wá wípé kí wọ́n yí ipò. Èyí gangan ni àwọn fẹ́ ṣe ní 20 oṣù kẹwàá. Odi Jẹ́ríkò tó ti ń dínà mọ́ arákùnrin wọn lọ́wọ́ òmìnira ni àwọn fẹ́ wọ́de lọ fún ní ilé agbára ní ọjọ́ Ajé tó ń bọ̀ láti lọ bì í wó. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu Sowore lórí bí ó ṣe ń gbèrò ìfẹ̀hónúhàn. Nínú àtẹ̀jáde orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X Ọjọ́bọ̀ tí wọ́n ti parẹ́ báyìí ni Ọ̀nànúgà ti ṣe àpèjúwe ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn yìí ní màdàrú tó ń pe ara rẹ̀ ní ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn. Ó fi ẹ̀sùn kàn wípé ó fẹ́ fi ìfẹ̀hónúhàn dá wàhálà sílẹ̀. Bákan náà ni Ọ̀nànúgà kan igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Àtíkù Abubakar lábùkù lórí bí ó ti ń ṣe àtìlẹ́yìn fún ìfẹ̀hónúhàn. Ó ní àǹfààní lásán ni Àtíkù ń wá, opportunist. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.